A kí gbogbo ẹ̀yin ará lé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. A gbàgbọ́ wípé àlàáfíà la bá yín. Ẹ kú ìsinmi òní, ẹ̀mí wa a ṣe púpọ̀ rẹ̀ láyé, láàyè wa ní àlàáfíà ní inú dídùn lórúkọ Jésù Kristi Olúwa wa. Ètò tí Dáúsìsì fẹ́ ṣe agbátẹrù rẹ̀, òun náà ni à ń tẹ̀síwájú nínú rẹ̀ lónìí. Èyí tí àkòrí rẹ̀ ń jẹ́ ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà wa. Ohun tí a gbé yẹ̀wò ní ìjẹjọ́, ó dá lórí ìwà tí kò bá ìfẹ́ Ọlọ́run mu níní ọjà ìfẹ́ owó, kéèyàn fẹ́ràn rẹ̀ ju gbogbo ènìyàn lọ. Lónìí ní agbára Ọlọ́run bákan náà, a ó máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ kan náà. Ohun tá ó máa yẹ̀wò lónìí, ó ní ìwà àlùmọ́ńkọ́rọ́yí níbi àwọn ọjà wa. Ohun tí a máa wá wò níbi ìwà àlùmọ́ńkọ́rọ́yí yìí, ó ní lílo òṣùwọ̀n èké. Kí a tó máa tẹ̀síwájú, mo ní ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn yìí pẹ̀lú mi. Màmá wa, ẹ bá mi kí àwọn aráalé. Mo kí gbogbo aráalé o. Orúkọ tèmi ni arábìnrin Tómi Ẹ̀yà Akínbámi. Ẹ káàbọ̀ mà. Àwọn dáàdi wa ń kọ́ o. Àlàáfíà la wà. Ẹ bá wa kí wọn pé wọ́n kú ìtọ́jú yín o. Ẹ ṣé o. Bàbá wa. Orúkọ tèmi ni àlùfáà Michael Akínrínbóhùn. Mo kí gbogbo wa o. Ẹ káàbọ̀ sà. Àwọn ọmọ mi wa ń kọ́ o. Ẹ bá wa kí wọn pé wọ́n kú ìtọ́jú yín o. Èmi náà gẹ́gẹ́ bí agbátẹrù, mi ni ọ̀jọ̀gbọ́n Olúwàgbénga Orímógùnjẹ́, àlùfáà ní Dáúsìsì Ifẹ̀. Bàbá wa, ẹ gbàdúrà fún wa. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ohun gbogbo fún ètò yìí. Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín. Bàbá gba ẹ̀yìn wa. Àmín. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí. A béèrè fún ọgbọ́n àti òye. Ọlọ́run fi fún wa. Àmín. Àti àwa àti àwọn tí ó ń gbọ́ wa nílé, Ọlọ́run fún wa ní ọgbọ́n. Àmín. Fún wa ní ìtumọ̀ ọ̀rọ̀ rẹ. Àmín. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ wa. Hallelujah. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Bí mo ti sọ ní àkọ́kọ́, ohun tí a máa mọlé lórí lónìí, òun ní ìwà àlùmọ́ńkọ́rọ́yí níbi àwọn ọjà wa, lílo òṣùwọ̀n èké. Ibi kíkà wa tí ọ̀rọ̀ náà máa dálé lórí, bàbá wa. Ìwé Lẹ́fítíkù orí ìkọkàndínlógún, a ó ka ẹsẹ̀ ìkarùndínlógójì. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe àìṣòdodo ní ìdájọ́, ní ìwọ̀n ọ̀pá, ní òṣùwọ̀n ìwúwo tàbí ní òṣùwọ̀n onínú. Màmá wa, ẹ bá ka ibi kejì. Deuteronomy orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ karùndínlógún. Ìwọ̀n pípé àti déédé ni kí ìwọ kí ó ní, òṣùwọ̀n pípé àti déédé ni kí ìwọ kí ó ní, kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ ní ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Ibi kẹta tí tó máa jẹ́ bí ìmọ́lẹ̀ sí ohun tí a fẹ́ sọ lónìí, òun ni ìrere Jésù Kristi Olúwa bí a ti kọ sílẹ̀ láti ọwọ́ Mátíù orí 7 ẹsẹ̀ 2. Nítorí irú ẹjọ́ tí ẹ bá dá ènìyàn ni Ọlọ́run yóò dá ẹ̀yin náà. Irú ìwọ̀n tí ẹ bá lò fún ènìyàn ni Ọlọ́run yóò lò fún ẹ̀yin náà. Ẹ̀yin ará ilé, ibi mẹ́tẹ̀ẹ̀ta tí a kà, ó ti ń tọpasẹ̀, ó ti ń tan ìmọ́lẹ̀ sí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lónìí. Àkọ́kọ́ sọ fún wa pé ẹ kò gbọ́dọ̀ ṣèrú nígbà tí ẹ bá ń wọn nǹkan fún ènìyàn. Kì bá jẹ́ ohun tí a fi ọ̀pá wọ̀n, ẹ̀yin aláṣọ, tàbí ohun tí a fi òṣùwọ̀n wọ̀n, ẹ̀yin onígààrí, ẹlẹ́wà, onírẹsì, tàbí ohun tí a ká, ẹ̀yin ẹlẹ́ja, gbogbo wa la mọ̀. A mọ̀ bí tá a ti ń lo òṣùwọ̀n èké. Ọlọ́run Elédùmarè á gbà wá lọ́wọ́ òṣùwọ̀n èké. Èkejì, ó ní ṣùgbọ́n ìwọ̀n àti òṣùwọ̀n rẹ gbọ́dọ̀ péye. Ìwọ̀n àti òṣùwọ̀n rẹ ó gbọ́dọ̀ péye kí ọjọ́ rẹ lè pẹ́ lórí ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Ẹni tọ́jọ́ ẹ̀ bá fẹ́ pẹ́, á lo òṣùwọ̀n tó pé. Ẹni tó fẹ́ jẹ ire ilẹ̀ náà pẹ́, á lo òṣùwọ̀n tó pé. Bákan náà ni ibi kẹta náà sọ fún èmi àti ẹ̀yin. Ó ní nítorí irú ẹjọ́ tí ẹ bá dá ènìyàn ni Ọlọ́run yóò dá ẹ̀yin náà. Òpó mẹ́ta tí a fẹ́ mọlé lórí lónìí,
òun ni láti fún wa ní òye pé ohun tí à ń pè ní ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́yí ó jẹ́ ohun ìríra àti pé ó dàbí olè jíjà níwájú Ọlọ́run. Èkejì, láti jẹ́ kí a mọ̀ pé ẹni tí ó bá ń ṣe irú nǹkan báyìí tó ń lo òṣùwọ̀n èké, tó ń lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́yí kì í ṣe ọmọ Ọlọ́run. Ẹ̀kẹta, láti kọ́ wa pé irú èrèkérè tí ẹnikẹ́ni ìbá jẹ níbẹ̀ ó dàbí ìgbà tí ènìyàn jẹ́ alọ́nilọ́wọ́gbà ni, kì í ṣe wípé èrè tó tọ́, kì í ṣe èrè tó tọ̀nà. Nítorí ìdí èyí, gbogbo wa pátápátá ó ti fojú hàn gbangba lóde òní pé ọ̀pọ̀lọpọ̀ ìlọ́nilọ́wọ́gbà ni ó gba òde kan lónìí níbi ọjà. Fún àpẹẹrẹ, lílo òṣùwọ̀n èké bí yíyọ abela sínú ike tí a ń pè ní kobiowu, jíju kobiowu tó jẹ́ ike sínú omi gbóná, nínú fífi pépà ewé tí a pẹ̀rẹ̀ nídìí ká kó tòmátò lé lórí tí ò ní dídajì. Gbogbo wa la mọ oríṣiríṣi òṣùwọ̀n èké tí a ń lò níbi ọjà wa, kí a mẹ́nuba kékeré nínú rẹ̀. Gbogbo ọ̀nà yìí kò sí ohun mìíràn tí a lè pè ju olè jíjà lọ, tí a sì sọ pé à ń lo agbárí èyí tí Ọlọ́run lòdì sí. Ẹ̀kọ́ yìí yóò tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí a ti ń ṣe àwọn nǹkan tí kò bá ìfẹ́ Ọlọ́run mu. Mo gbàgbọ́ wípé gbogbo àwa tá à ń ṣe irú ẹ̀, Ọlọ́run Elédùmarè yóò là wá lójú ẹ̀mí. Àmín. A ní ìbéèrè 5 tí àwọn màmá wa àti bàbá wa tó máa bá wa tan ìmọ́lẹ̀ sí kí ọ̀rọ̀ yìí kí ó lè yé wa dáadáa. Bàbá wa, kí ni ẹ lè sọ wípé ó jẹ́ ìbámu tàbí ìbáṣepọ̀ láàárín agbárí lílò àti òṣùwọ̀n èké? Ẹ ṣeun atọ́kùn. Kí ni ìtumọ̀ agbárí lílò? Kí ènìyàn kí ó máa lo ọgbọ́n orí rẹ̀ láti rẹ́ ẹnì kejì jẹ. Òṣùwọ̀n èké, kí ẹni tí ó ń tajà kó máa lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí láti tan ẹni tí ó wá rajà jẹ. Àwọn méjèèjì, àwọn agbárí lílò àti òṣùwọ̀n èké, wọ́n jẹ́ ọgbọ́n ìtanijẹ àti ìrẹ́jẹ. Ọmọ wa, ǹjẹ́ ní àfikún sí ohun tí bàbá wa sọ? Bí bàbá wa ṣe sọ yẹn náà ni òṣùwọ̀n èké àti agbárí lílò méjèèjì ó fẹ́ darapọ̀, nítorí pé àwọn tó ń lo agbárí tí wọ́n ń lo ọgbọ́n ti ara wọn, ọgbọ́n inú ara ẹni, ọgbọ́n ìrẹ́nijẹ, ọgbọ́n ìfìyàjẹ ọmọnìkejì, ọgbọ́n ká ta ọjà àlòkù ká sọ́ di titun, òun náà ni agbárí lílò wọn yẹn. Tá bá wá wò ó pẹ̀lú òṣùwọ̀n èké, a ó rí wípé méjèèjì ló jọ lọ papọ̀. Àwọn tó máa ń lo òṣùwọ̀n èké yẹn wọ́n ti wò ó pé àwọn ní agbárí, àwọn ní ọgbọ́n ju àwọn tó fẹ́ ra nǹkan ní àyíká wọn tàbí àwọn tí wọ́n fẹ́ tà fún lọ. Nítorí náà a rọ àwọn ènìyàn, gbogbo àwọn tó bá ń lo òṣùwọ̀n èké tàbí tí wọ́n ń lo agbárí fún ọmọnìkejì, kí wọ́n jáwọ́ níbẹ̀. Ẹ ṣé. Ohun tí bàbá wa àti màmá wa ń sọ ni pé agbárí lílò òun ni ìmísí ọgbọ́n téèyàn ń gbà látọ̀dọ̀ Sátánì. Òṣùwọ̀n èké òun ni agbárí lílò ló jẹ́ àbájáde agbárí lílò. Ẹ ń bá dẹ̀ tí ń ṣe lè kì í ṣe ti Ọlọ́run. Olúwa á yí àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀, Olúwa á yí wọn lọ́kàn padà. Àmín. Màmá wa, mo fẹ́ kẹ́ ẹ dárúkọ kí ẹ sì ṣàlàyé ní ṣókí àwọn òṣùwọ̀n tí a ti pa kádàrá wọn dà, tí a ti tọwọ́ bọ̀. Ẹ ṣé olóòtú. Àwọn òṣùwọ̀n tá a ti pa kádàrá wọn dà, tá a ti tọwọ́ bọ̀, òun ló kún gbòòrò lónìí. Tá a bá sì ní ká wò ó, àwọn ilé iṣẹ́ tí wọ́n ṣe àwọn òṣùwọ̀n yẹn, wọ́n ti ṣe wọ́n dáadáa. Wọ́n ṣe wọ́n ní ìwọ̀n tí wọ́n wò wípé bó ṣe yẹ ká máa lò leléyìí. Ṣùgbọ́n nígbà tí ó bá dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ti nígbàgbọ́ pé àwọn ń lo agbárí, tí wọ́n ti nígbàgbọ́ pé àwọn gbọ́n ju àwọn ẹlòmíràn lọ, nígbà tí scale tí wọ́n fi ń wọn ẹran, tí wọ́n fi ń wọn ẹja, tí wọ́n fi ń wọn ẹrù tó bá dọ́dọ̀ wọn, wọ́n á ti fi páálí tẹ, wọ́n á ti gbé nǹkan sí tí ìwúwo ẹ̀ á fi wúwo ju nǹkan tí a fẹ́ wọ̀n lórí ẹ̀ lọ kí wọ́n lè jèrè. Àwọn tó ń ta tòmátò, oríṣiríṣi nǹkan apẹ̀rẹ̀ nínú ọjà, wọ́n á ti kó sùkù
ewéko gbígbẹ oríṣiríṣi wọ́n á ti kó sísàlẹ̀, wọ́n á ti fi páálí tẹ kí kinní yẹn ó lè ga sókè kó lè jọjú. Àwọn tó ń lo kobiowu wọ́n á ti mú ẹlòmíì á ti jù sínú omi gbóná láti mú kí kó lè kákò kó má bàa tóbi tó bí àwọn ilé iṣẹ́ tí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe. Àwọn agolo mílìkì wa tá a fi ń tajà, ẹlòmíì á ti mú, ẹlòmíì ó ti gbáǹdì, ẹlòmíì á ti yọ abela, á ti yọ sínú ẹ̀, ẹlòmíì á gé lórí, ẹlòmíì á ti gé lórí tí ò ní gùn tó bó ṣe yẹ kó gùn mọ́. Àwọn tó ń wọ́n aṣọ, kẹ́ẹ̀gì tá a fi ń wọn epo, ẹlòmíì eléyìí tá a máa lọ fi rà lọ́jà á ti ka inú ẹ̀ tí ó ti tóbi dáadáa. Nígbà tá a bá fẹ́ tà á fi ìkan wọn, àwọn tó ń tajà gan fúnra wọn wá ní sofele léyìí òní wọ́n máa fi tà á. Àwọn tó ń taṣọ wọ́n á ti mú tepurúlù, wọ́n á ti tún ṣe láàárín tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé tẹ́ ẹ bá wọn ọ̀pá 5 lọ́jà, nígbà tẹ́ ẹ bá délé ọ̀pá 4 àbọ̀ ni a máa bá níbẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ọgbọ́n tí kò wu Ọlọ́run tí àwọn ènìyàn dẹ̀ ń dá sí gbogbo àwọn ohun èlò tí a fi ń tajà ká lè bàa jẹ èrè àjẹpajúdé. Kárò ìpẹ́lòmí ò mọ nǹkan kan, èyí tó lóyìnbó ń pè ní smartness. Ọlọ́run á yí wa padà. Bàbá wa, ǹjẹ́ ẹ lè sọ ìdí pàtàkì tí àwọn èèyàn fi ń ṣe nǹkan wọ̀nyí? Ohun tí a lè pè ní ìdí pàtàkì ṣùgbọ́n tí kì í ṣe ìfẹ́ Ọlọ́run tí àwọn èèyàn fi ń lo òṣùwọ̀n èké ni pé nítorí èrè àjẹjù, ọgbọ́n pé mo fẹ́ lówó ju ẹlòmíì lọ, aré owó níní ọ̀nà tí kò tọ́, òun ni a lè pè ní àwọn ìdí tí àwọn èèyàn fi ń ṣe irú eléyìí. A tún lè sọ pé àwọn ènìyàn máa ń ṣe é láti pọ́n ẹlòmíì lójú. Àwọn ìwà wọ̀nyí kì í ṣe ohun tí ó dára. Àbájáde ẹ̀ ni ìpọ́nilójú. Ṣùgbọ́n ìdí pàtàkì tọ́pọ̀lọpọ̀ fi ń ṣe ni pé láti di ọlọ́rọ̀ kíákíá, kán lè sọ káyé kó lè mọ̀ wọ́n nígbà tọ́run ò mọ̀ wọ́n. Ẹni jẹ́ ní ìtanù, ẹni jẹ́ ní ìtanù. Màmá wa, àwọn tó ń lo òṣùwọ̀n èké, irú ènìyàn wo ni wọ́n jẹ́ sí Ọlọ́run? Àwọn tó ń lo òṣùwọ̀n èké, irú ènìyàn wo gan ni wọ́n jẹ́ sí Ọlọ́run? Ẹ ṣé olóòtú, mo lè pè wọ́n ní àkọ́kọ́ àwọn ẹni tó jẹ́ wípé wọn mọ ìfẹ́ Ọlọ́run fún iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn. Ẹlẹ́ẹ̀kejì, mo lè sọ wípé wọ́n jẹ́ ẹni ìríra níwájú Ọlọ́run nítorí pé Bíbélì ti ẹ̀ sọ ìwé òwe orí 11 ẹsẹ̀ 1 àti àwọn ìwé òwe orí 10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti sọ wípé ẹnikẹ́ni tó bá ti ń lo òṣùwọ̀n èké ìríra ni lójú Olúwa. Wọ́n tún jẹ́ ẹni tó jẹ́ wípé kò fẹ́ kí ìlérí Ọlọ́run kó ṣẹ nínú ayé wọn, nítorí pé Deuteronomy orí 25 ẹsẹ̀ 15 nígbà tó sọ lọ ní ìlà tó kẹ́yìn ńbẹ̀, ó ní ẹni tó bá ti lo òṣùwọ̀n dáradára, ó ní ọjọ́ rẹ̀ yóò pẹ́ lórí ilẹ̀. Ṣùgbọ́n àwọn tó ń ṣe òṣùwọ̀n èké yẹn, ọjọ́ wọn ro ẹ̀yìn ọ̀la, wọn ro bí ọjọ́ ọ̀la iṣẹ́ wọn yẹn yóò ṣe rí. Nítorí náà wọ́n jẹ́ ẹni èké, wọ́n jẹ́ ẹni ìríra, wọ́n jẹ́ ẹni ìfibú níwájú Ọlọ́run. Mo tún wá pè ní paríparí ẹ̀ pé wọ́n jẹ́ ẹni tí Sátánì ń lò láti ní àwọn ọmọnìkejì wọn lára. Àwọn tó dẹ̀ jẹ́ pé ìpọ́njú àti ìyà ayérayé ló máa gbẹ̀yìn wọn, kò ní jẹ́ pín wa. Nínú ohun tí màmá wa sọ, wọ́n jẹ́ ẹni ìríra, wọ́n jẹ́ aláìmọ́, wọ́n jẹ́ èèyàn burúkú tó jẹ́ pé tara wọn nìkan ni wọ́n mọ̀. Bàbá wa, kí ni àwọn èrè tí ó wà fún ìwà tí à ń sọ̀rọ̀ nípa èyí tó ń jẹ́ kéèyàn jẹ́ aláìwà bí Ọlọ́run? Kí ni àwọn nǹkan tẹ́ rò yìí pé ó jẹ́ èrè wọn? Nínú ìhìnrere Luke orí 6 ẹsẹ̀ 41 abala sí rẹ̀, ó sọ fún wa pé ohunkóhun tí ènìyàn bá ṣe òní yóò ká. Ẹnikẹ́ni tí ó bá lo òṣùwọ̀n èké tàbí tí ó hu ìwà àìmọ́ sí Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ẹni ìdálẹ́bi lọ́dọ̀ Ọlọ́run. Èrè wọn ni pé wọn ó gba ìdálẹ́bi lọ́dọ̀ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ṣe túkà nínú ìwé Deuteronomy yẹn, pé irú ẹni bẹ́ẹ̀ ọjọ́ rẹ̀ kò ní pẹ́ ní orí ilẹ̀. Màmá wa, ǹjẹ́ ẹ ní àfikún sí ohun tí bàbá wa sọ? Ohun tó jẹ́ èrè
fún àwọn tí ó ń lo irú ìwà báyìí tí wọ́n ń fi ìwà àti lọ́rọ̀ tí wọ́n fi ń rẹ́ ọmọnìkejì jẹ. Ohun àkọ́kọ́ ni ìtìjú. Àwọn èèyàn ò ní lè pè wọ́n ní ọmọ Ọlọ́run. Even àwọn tó ti mọ̀ wọ́n lọ́mọ Ọlọ́run tẹ́lẹ̀, wọ́n á wò wípé pẹ̀lú ìwà àti ìṣe rẹ̀ nídìí ọjà tó ń tà yìí kò fi hàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìkejì náà ni wípé ọjọ́ ọ̀la wọn ò lè dára, ìgbẹ̀yìn wọn ò lè dára. A tún rí wípé irú àwọn ẹni yẹn wọn ò jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ẹlòmíràn. Ara àwọn èrè tí wọ́n tún lè jẹ òun náà ni àìlọ́rọ̀ ọjọ́ iwájú. Wọn lè ní ọrọ̀ ti ọjọ́ iwájú yẹn. Bíbélì tiẹ̀ jẹ́ kó yé wa pé ìbùkún Ọlọ́run nìkan ló máa ń mú ní ńlá tí kì í sì fi làálàá pẹ̀lú rẹ̀. Àwọn tí wọ́n ń gbójú ara wọn lọ yẹn, làálàá yẹn òun ló máa tẹ̀síwájú nínú ayé wọn. Ara àwọn èrè wọn náà ni wípé àwọn ìbùkún tí Ọlọ́run ti ṣètò sílẹ̀ fún àwọn tó bá fi tinútinú tọkàntọkàn sin Ọlọ́run, tí wọ́n dẹ̀ fi ìfẹ́ Ọlọ́run hàn nínú ọjà wọn, irú àwọn èrè àti ìbùkún bẹ́ẹ̀ yẹn wọn ò lè bá wọn nípìn níbẹ̀, nítorí pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ wọn, àárín gbùngbùn rẹ̀ kò fi orúkọ Ọlọ́run hàn. Ẹ̀yin ará ilé, mo rò pé gbogbo wa la gbọ́. Gbogbo wa náà la dẹ̀ rí ohun tó ń ṣẹlẹ̀. Gbogbo wa pátápátá là ń jèrè ìwà àlùmọ́ńkọ́rọ́yí tá ń lò ní orílẹ̀-èdè lónìí. Kí wọ́n má ti gbọ́ wípé epo fẹ́ wọ́n, ẹlòmíà á tì mọ́lé, ọgbọ́n àlùmọ́ńkọ́rọ́yí náà ni wọ́n ní tà á. Ó dìgbà tán bá tó ló wọ́n. Oní búrẹ́dì ńkọ́, wọ́n á ní fúláwà fẹ́ wọ́n, fúláwà ì tí wọ́n nítorí èrè àjẹpajúdé. Wọ́n ní ṣe búrẹ́dì bó ti tó àti bó ti yẹ. Wọ́n ní kò sí fúláwà, fúláwà sì wà nítorí pé wọ́n gbọ́ pé ò fẹ́ wọn. Gbogbo wa pátápátá gbangba la wà níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa, kò sí ohun tí èèyàn gbìn tí ò ní ká. Ẹni tó ta ọjà yẹ̀pẹ̀ ni á gbowó òkúta. Ohun tó o bá ṣe òun ló máa gbà, ohun tó o bá dẹ́gbìn òun ló máa ká. A kò lè gan Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o, ẹnikẹ́ni ò lè gan Ọlọ́run, ká mọ́ tàn yín jẹ ní Bíbélì wí ara. So mo bẹ̀ gbogbo wa pátápátá, tí a bá fẹ́ kí orílẹ̀-èdè kó dáa, kó orílẹ̀-èdè kó tù wá lára, kó gbogbo kó rí bá a ṣe fẹ́, àtolóṣèlú àtàwọn tá kì í ṣe olóṣèlú àtàwọn tá jẹ́ wọ́n ń ṣe ìlú lé lórí, gbogbo wa pátápátá ká jáwọ́ nínú Lilo Osunwon Eke, nínú rírò pé a gbọ́n ju àwọn yòókù lọ, nínú líṣe ohun tí ò tọ́ àti ohun tí ò yẹ. Mọ́mọ́ wa ká tó máa lọ, ǹjẹ́ ní gbólóhùn kan tàbí méjì tí ẹ fẹ́ fi gba àwọn èèyàn ní ìmọ̀ràn? Ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́. Àmín. Ọ̀rọ̀ ìgbìyànjú tí mo fẹ́ sọ fún àwọn ènìyàn gbogbo àwa tí à ń tajà, ó ní wípé ká fi Ọlọ́run ká fi ṣe ìpìlẹ̀ ọjà wa yẹn. Ká dẹ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run fún ìrànlọ́wọ́ àti èrè ńlá. Bẹ́nìyàn bá tajà tó bá yọ nídìí, tó yọ lórí, tó tẹ́ gbogbo ẹ̀ sí, tó bá pa owó yẹn tí ò bá sí ìbùkún Ọlọ́run ń bẹ̀, gbogbo owó yẹn lásán ni níwájú Ọlọ́run. Èèyàn lè má mọ nǹkan tó fi ṣe gan, ṣùgbọ́n tá a bá ti fi gbogbo iṣẹ́ tá à ń ṣe tá a fi lé Ọlọ́run lọ́wọ́, ó mọ bí ó ṣe bùkún wa, ó sì lágbára láti sọ wá di ní ńlá. Ó ṣetán láti mú wa dé ibi gíga ní ìpele ní ibi iṣẹ́ tá à ń ṣe yẹn. Tá a bá ṣàti lè fi gbogbo rẹ̀ tá a fi lé Ọlọ́run lọ́wọ́, tá a dẹ̀ pinnu láti máa sọ òtítọ́. Bàbá wa, kí ni ẹ fẹ́ kí àwọn ará ilé kún dì mú? Ohun tí mo fẹ́ gba gbogbo àwa tí à ń tajà àti gbogbo ará ilé níyànjú ni pé kí a jọ̀wọ́ kí a fi ìfẹ́ Ọlọ́run ṣe nínú iṣẹ́ wa. Ọlọ́run ní máa ń fún èèyàn ní èrè. Ọ̀nà èrú tí èèyàn bá fi kó ọrọ̀ jọ, irú ẹni bẹ́ẹ̀ yìí kì í dàgbà láti lè lo ọrọ̀ yẹn. Nítorí náà ẹ jẹ́ á ṣòótọ́, òtítọ́ nìkan ló lè gbé wa lékè. Òdodo orílẹ̀-èdè lékè o. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká yí padà. Arákùnrin àti arábìnrin, Ọlọ́run kórìíra ìyànjẹ. Kò fẹ́ kí ẹnikẹ́ni tó bá pe ọmọ ara rẹ̀ lọ́mọ lẹ́yìn Kristi kó máa gbé irú ìgbé ayé bẹ́ẹ̀, torí pé irú ìgbé ayé bẹ́ẹ̀ kò fara mọ́ ohun tí a ń pè ní Kristẹni. Fún ìdí èyí, a rọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa wípé òṣùwọ̀n tí ó tọ̀nà tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ènìyàn, kí a má ṣe dọ́gbọ́n sí tàbí kí a ṣe ohun tí a ń fẹ́ ní ọkàn wa tó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Mo bẹ̀ wá, ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ ní ọ̀nà tó tọ́, kí orílẹ̀-èdè wa kó lè rojú, kí orílẹ̀-èdè wa kó lè ráàyè,
mo fẹ́ kí gbogbo akájọ gba ọ̀rọ̀ yìí yẹ̀wò. Ǹjẹ́ a gbà wípé ìwà àlùmọ́ńkọ́rọ́yí ó jẹ́ ìwà ìpànìyàn ó sì ń pani bàbá wa? Ǹjẹ́ a gbà bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni olóòtú. Màmá wa? Bẹ́ẹ̀ ni, ó ń pa ni. Ó ń pa ẹni tó ń hùwà àlùmọ̀kọ́rọ́yí, ó tún ń pa àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́. Fún gbogbo àwa ará ilé tí ẹ̀ ń gbọ́ wa, mo gbà á ládùúrà wípé ọ̀rọ̀ yìí kò ní dá yín lẹ́bi. Àmín. Ọ̀rọ̀ yìí kò ní ta yín nù. Àmín. Gbogbo ẹ̀yin olórí, o lè jẹ́ ọ̀gá iléèwé, o lè jẹ́ ọ̀gá ibi iṣẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún èmi àti ẹ̀yin, ó sọ wípé ẹ ṣe ìdájọ́ òdodo fún àwọn mẹ̀kúnnù àti àwọn aláìní baba. Ẹ sì máa ṣe ẹ̀tọ́ fún àwọn tí ojú ń pọ́n àti àwọn tálákà. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kọ̀ǹtráktọ̀, tẹ́ máa gbaṣẹ́ bí tẹ́ máa gbaṣẹ́ lọ́hùn, tẹ́ ẹ̀ ní sanwó ọmọṣẹ́ fún. Òṣùwọ̀n èké lẹ̀ ń lò. Ìwé Àìsáyà orí kìíní ẹsẹ̀ 17 òun náà sọ pé ẹ lọ kọ́ bí ènìyàn ti ń ṣe rere. Ẹ máa ṣe ẹ̀tọ́. Ẹ máa ran ara yín lọ́wọ́. Ẹ máa gbìjà aláìní baba kí ẹ sì máa gba ẹjọ́ òpórò. Orílẹ̀-èdè yìí á dáa tí a bá ń lo òṣùwọ̀n tó tọ́, tí a ń lo òṣùwọ̀n tó yẹ, tí ọ̀gá iléèwé ń kọ́ ọmọ ní àkókò tó yẹ kó kọ́, tí ò máa yan ìjọba jẹ, tí ò máa sọ pé ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé owó àpé lóòótọ́ o ṣùgbọ́n orí àpá, tí ò bá fẹ́ kórí ẹ̀pá kó so ohun tó tọ́. Ìwé Míkà orí 6 ẹsẹ̀ 9 ó sọ fẹ́mi àti ẹ̀yin pé a ti fi ohun tí ó dára hàn ìwọ ènìyàn. Kí ni Olúwa ń fẹ́ kí o ṣe ju pé kí o jẹ́ olóòótọ́ lọ, kí o máa ṣàánú ènìyàn, kí o sì máa rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ. Àánú Ọlọ́run Elédùmarè ó máa wà lórí àwọn tó ń lo òṣùwọ̀n tó tọ́. Àmín. Ìbùkún àfojúrí là ń lé. A lé ìbùkún ti ọkàn, a lé ìbùkún ti ẹ̀mí. Ẹ jẹ́ ká yí padà ká so ohun tó tọ́. Ìhìnrere Jésù Kristi Olúwa bí a ti kọ sí látọwọ́ Lúùkù orí 11 ẹsẹ̀ 42. Ó ní ẹ gbé ẹ̀yin Farisí, nítorí ẹ̀ ń ṣe ìdámẹ́wàá lórí ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀ ń ṣe ìdámẹ́wàá lórí ohun ewébẹ̀ gbogbo, nígbà tí ẹ kò ka ìdájọ́ òdodo àti ìfẹ́ Ọlọ́run sí. Nítòótọ́ èèyàn ń gbára Olúwa, èèyàn ń jí wá láàárọ̀, èèyàn ń jí wá lọ́sàn-án, ó ń ṣe ohun tí ò tọ́, kò sí ìbùkún bẹ́ẹ̀ o. Tí a bá fẹ́ kí ìbùkún Ọlọ́run Elédùmarè kó wà lórí iṣẹ́ wa, ká bẹ̀rẹ̀ sí lo òṣùwọ̀n tó tọ́ àti èyí tí ó yẹ. Mo gbà á ládùúrà pé a ò ní jẹ́ ní ìtanù, Àmín Jésù. a ò ní jẹ́ ní ègbé. Àmín Ẹ Kristi. jẹ́ ká wo ẹsẹ̀ kan tí wọ́n fẹ́ ká dìmú, kí gbogbo wa ká dìmú. Ìwé Dítárónómì orí 25 ẹsẹ̀ 15. Màmá wa? Ìwọ̀n pípé Ìwọ̀n pípé àti déédé àti déédé ni kí ìwọ kí ó ní. ni kí ìwọ kí ó ní. Òṣùwọ̀n pípé Òṣùwọ̀n pípé àti déédé àti déédé ni kí ìwọ kí ó ní. ni kí ìwọ kí ó ní. Kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ Kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ ní ilẹ̀ ní ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Ohun tí ibi ń sọ fún èmi àti ẹ̀yin, òun ni wípé ìwọ̀n àti òṣùwọ̀n wa ó gbọ́dọ̀ péye. Tí ìwọ̀n wa àti òṣùwọ̀n wa tó bá péye, ni àlàáfíà Ọlọ́run, ìbùkún Ọlọ́run, àlùyọ Ọlọ́run, ìgbéga Ọlọ́run, àṣeyọrí Ọlọ́run ló máa jẹ́ tiwa. Ìyẹn ni pé kí ọjọ́ wa kí ó lè pẹ́ lórí ilẹ̀ tí Olúwa Ọlọ́run wa fi fún wa. Tí a bá wo pépà lónìí, gbogbo àwọn obituary tá a máa rí ń bẹ̀, a rí pé ṣàṣà nígbà tá a bá máa rí bí 10, báyà la máa fi rí àwọn bí 2 àbí 3 tó kọjá 50. Nítorí òṣùwọ̀n èké tá ń lò náà ni. Òṣùwọ̀n èké máa ń ké ẹ̀mí èèyàn kúrú ni, kì í jẹ́ kéèyàn pẹ́ lórí ilẹ̀ tí Olúwa Ọlọ́run Elédùmarè tó fi fún wa. Ilẹ̀ yìí á tù wá lára. Àmín. Ilẹ̀ yìí á tù wá lára. Àmín. Òjò ìbùkún á rọ̀ ní Nàìjíríà. Àmín. Òjò ìmúpadàbọ̀sípò á rọ̀ ní Nàìjíríà. Àmín. Tí a bá jáwọ́ nínú lílo òṣùwọ̀n èké. Kí ọ̀gá iléèwé kó jáwọ́ nínú lílo òṣùwọ̀n èké. Kí oníṣòwò kó jáwọ́ nínú lílo òṣùwọ̀n èké. Kí àlùfáà ìjọ kó jáwọ́ nínú lílo òṣùwọ̀n èké. Kí gbogbo wa pátápátá ká jáwọ́ nínú kí ṣe kíni? Òṣùwọ̀n èké ni agbárí lílò. Ìmísí láti ọ̀run àpáàdì sí ni agbárí lílò. Ẹ jẹ́ ká síwọ́ ní agbárí lílò.
Ọlọ́run á gbàdúrà wa. Màmá wa, ẹ gbàdúrà ìparí fún wa. Ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín o. Thank you, Lord. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti wà níbí. Pàápàá jùlọ gbogbo àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí nílé. A gbàdúrà wípé kí ẹ̀yin Ọlọ́run kẹ́ ẹ bá ọkàn nìkọ̀ọ̀kan wa pàdé. Àmín. Kí ọ̀rọ̀ yìí kó nítumọ̀ nínú ayé wa. Àmín. Oore ọ̀fẹ́ láti mú lò, láti tún ìwà ayé wa ṣe níbi ọjà títà wa, láti máa lo òṣùwọ̀n tó pé, láti máa lo òṣùwọ̀n déédéé, láti máa ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́. Lórúkọ Jésù kó lóa kó fi fún wa o. Àmín. Ọ̀rọ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa gbọ́ yìí àtẹlẹ́yìí tá a sọ yìí lórúkọ Jésù kò ní jẹ́ ìdálẹ́bi fún wa. Àmín. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa wa. Àmín. Ọwọ́ Ọlọ́run á wà lórí Nàìjíríà. Àmín. Ìyípadà Ọlọ́run á dé bá Nàìjíríà. Àmín. Gbogbo igi tí ò jẹ́ kí Nàìjíríà rojú kó ráàyè á gbẹ láti gbòǹgbò. Àmín. Mo la gbẹ láti gbòǹgbò. Àmín. Lórúkọ Ní àríwá, àlàáfíà Ọlọ́run kó jọba. Àmín. Ní gúúsù, àlàáfíà Ọlọ́run kó jọba. Àmín. Ní ìlà oòrùn, àlàáfíà Ọlọ́run kó jọba. Àmín. Ní ìwọ̀ oòrùn, àlàáfíà Ọlọ́run kó jọba. Àmín. Nàìjíríà kó rojú. Àmín. Nàìjíríà kó ráàyè. Àmín. Dáósìsì Ifẹ̀ máa tẹ̀síwájú Àmín. nínú agbára àjíǹde lónìí àìtítí láéláé. Àmín. 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 Àmín lórúkọ Jésù.